omi ọ̀ṣunkún lọ́rin lọ́rin là ń gbérí. Omi ọ̀sàkún lẹ́ngbẹ́lẹ́ngbẹ́ o. Aláṣọmúraṣọ omi abẹ́ ọ̀tá. Àwọn àgbáwò gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí pé kò. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yì hallelujah o. Èèyàn ọmọ yín náà Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí ẹ̀yin ènìyàn mi Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ kan wá sílẹ̀. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà ẹ̀yin àgbààgbà yín tẹ́lẹ̀dùmarè gbé kalẹ̀ nílé ayé tó ẹni tí wọ́n ní kẹ́ máa ṣe ilé ayé bó bá ṣe wù yín. Ẹ má fi ayé mi rán tí ò dá nǹkan dání ẹ fàyè mi rán o. Mojúbà ẹ̀yin àgbààgbà ló tún fẹ́ o. Ẹ̀yin ènìyàn mi mo wá lónìí láti wá sọ ìwúlò ewé kan tí a mọ̀ sí ewédú. Ewédú ṣùgbọ́n tá a tún pè ní ewé ọ̀ọ́yọ́, ṣùgbọ́n ó dàbí pé ewédú ni àwọn ọmọ ènìyàn mọ̀ sí jù. Ewédú ni wọ́n mọ̀ sí jù. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ ewédú yìí. Ẹlòmíràn kàn máa ń wò pé ajíjẹ lásán ló wà fún. Kán ro àmàlà sí, kán ro sẹ̀mó sí. Kò ní mọ̀ wípé àṣírí ńlá tí ewédú yìí káǹgbà ń lò gan ó fẹ́ pọ̀ ju kéèyàn máa fi jàmàlà jẹ sẹ̀mó lọ. Ẹ̀yin ènìyàn mi, mo bá yín fẹ́ fún yín ní ọ̀nà oríṣi bíi mẹ́ta sí mẹ́rin káǹgbà ń lo ewé ọ̀yọ́ yìí, ẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́, à ń lò fún obìnrin tó bá wà nínú oyún. Yálà ẹ ti rí wípé ó ti wà nínú oṣù rẹ̀ gangan. Ewédú yìí ẹ jẹ́ kí wọ́n sè é kán já bó ṣe máa ń já ewédú gangan. Ká má fi iyọ̀ sí o, ká má fi ṣúgà sí. Ẹ jẹ́ kí aláboyún yìí máa mú kó máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ ni ó bímọ kọ̀ǹfàmù ni. Bẹ́ẹ̀ sì ni a tún lè mú ká tún gún mọ́ṣẹ́ kí olóyún yìí náà kó tún máa fi wẹ̀. Ó dájú púpọ̀ wọ́ọ́rọ́wọ́ báyìí ni obìnrin náà bímọ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ̀kejì, à ń lò fún ẹ̀yọ́nú tá a fi máa ra ìdodo. Ẹ jẹ́ ká mú ewé ọ̀yọ́ yìí, ẹ jẹ́ ká lò dáadáa, ẹ jẹ́ ká pò mọ́ òrí gidi. Ẹ jẹ́ ká wọn fi ra ìdodo pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Aráyé tí bá ti rí wa, àwọn ò mọ ìyọnu sí wa. Ẹlẹ́ẹ̀kẹta, à ń lò fún ẹ̀yọ́nú yìí náà. Ẹ bá mi mú ewé ọ̀yọ́ yìí, ẹ bá mi tú tìdítìdí. Ẹ bá mi gé ewé kan tá ń pè ní ewé ẹkù. Ẹ bá mi jó papọ̀ mórí di atare kan. Ẹ rọ́ síbì kan, ẹ máa fún yín láràárọ̀ pẹ̀lú wípé ọ̀yọ́ ló ní kí gbogbo ọmọráyé kó mọ yọ́nú sí mi. Ẹkù ló ní gbogbo ohun burúkú tó bá ní sí mi nínú wọn kó kù dànù. Mọ̀rànmọ́rán báyìí là ń lá oyin nìkan kì í lá oyin kó pòṣé. Ẹ jẹ́ ká wúre sí dáadáa, ẹ jẹ́ ká mọ̀ lá, ẹ jẹ́ ká mọ̀ fún yín lá. Ó ṣiṣẹ́ fẹ́ ìyọnu tó kọ̀ǹfàmù. Bẹ́ẹ̀ sì ni a tún bá lò fún ẹ̀yọ́nú yìí náà. Ẹ jẹ́ ká mú ewédú yìí, ẹ jẹ́ ká já kó pọ̀ dáadáa. Tá bá ti wá já kó pọ̀ dáadáa, ẹ jẹ́ ká kó sínú ìsasùn. Ẹ jẹ́ ká fi di atare kan sí, ẹ jẹ́ ká jó. Ẹ jẹ́ ká jó. Tá bá ti wá jó tán, ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká dà sínú ògiri epo, ẹ jẹ́ ká mọ̀ lá. Ó ṣiṣẹ́ fẹ́ ìyọnu náà. Kò jù báyẹn lọ. Ọ̀nà tá ń gbà lò pọ̀, ṣùgbọ́n mo sáré wá fún yín ní èyí ni kí ẹ bá mi mú mi sí ná. Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Like iṣẹ́ yìí kó lè ṣiṣẹ́ fún ẹ, share rẹ̀ kó lè jẹ́ fún ẹ, kó o sì kọ́mẹ́ǹtì. Lágbára Ọlọ́run ọba Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Mo ń lọ, mo tún padà bọ̀ o. Ó dìgbà kan náà.